wàá jẹ́ àjọ lọ sínú ìwé Exodus kan yẹn náà 16:16 ìwé Exodus yẹn náà after Genesis jàre book of that Genesis 16:16 chapter 16 verse 16 wàá gbọ́ ntọ́lọ́hún sọ mbẹ́ o nínú ìwé yìí náà bíbélì ní kánà Aburamu ibnu 86 sanatan lamma waladati Hajara Ismail li Aburamu mukanarwanu bíbélì ń sọ Ọlọ́hun sọ mbẹ́ wípé Ibrahimu jẹ́ ọmọ 86 years ó gbọ́ ọmọ ọdún mẹ́rìndínláàádọ́rin ó gbọ́ àádọ́rin 68 years 86 years lamma waladati Hajara Ismail li Aburamu nígbà tí Hagari tó bí Ishmaila fún Abrahamu wàá jẹ́ àlọ́ka Yorùbá Genesis 16 kó lè máa báwọn èèyàn ṣe ń fi ẹ̀sìn scam 16 Abrahamu sì jẹ́ ẹni ẹ̀rìndínláàádọ́rùn Abrahamu sì jẹ́ ẹni ẹ̀rìndínláàádọ́rùn ọdún nígbà tí Hagari bí Ismaili fún Abrahamu. Abrahamu ń jẹ́ ọmọ 86 years nígbà tó bí Ismail tí Hajara bímọ fún. Ayé ń padà sí bí ọmọ kan ṣoṣo yẹn o. Now wá bá mi lọ sínú ìwé Genesis yẹn chapter 21 verse 5 Genesis 21 wọ́n ti sọ fún wa yìí pé Abrahamu wà lọ́mọ ọdún mẹ́rìndínláàádọ́rùn nígbà tí Hajara bí Ishmaila fún Abrahamu. Wakana Ibrahim ibnu mi asana hina wulida lahu Ishaq ibnuhu ibnahu. Abrahamu jẹ́ ọmọ 100 ọdún. Máa gbọ́. Abrahamu jẹ́ ọmọ 100 ọdún nígbà tí wọ́n bí Ísákì. Wàá já lọ sínú Bíbélì. Ti Genesis 22 verse 2 jẹ́ àtúnlọ̀ ọ̀tún ká. À ń fi ìwé Ọlọ́run tọ́ yìí a fi ń ṣeré gbogbo làákàyè yẹn náà ló wá kún orí àwọn tèmi náà. Wọ́n ti sọ dárí ẹ̀ṣẹ̀ wa jì wá gẹ́gẹ́ bí a ti ń dáríjì àwọn tí wọ́n ṣẹ̀ wá di dárí gbèsè wa jì wá forgive us our debt nítorí pé wọ́n fẹ́ jẹ́ lẹ́ṣẹ̀. Tí ó dẹ̀ sí ẹnìkan tí wọ́n bínú obìnrin tí ò níṣẹ́ lọ́hùn. 22 verse 2 now ó sì wí fún un pé mú ọmọ rẹ nísinsìnyí ọmọ rẹ náà kan ṣoṣo tí wọ́n fúnra ẹ̀ mọ̀ pé underline Ísákì yẹn wọ́n kọ́ síbẹ̀ ni kò sí ń bẹ̀ wọ́n dẹ̀ máa tún proof ẹ̀ pẹ̀lú Bíbélì pé kò sí ń bẹ̀ wọ́n kọ́ síbẹ̀ ni àmọ́ nítorí pé ọ̀lẹ́ ni wá wọ́n ti ṣe ní làákàyè wa wọ́n láà gbọ́dọ̀ kàkọjá ní táwọn àfáà náà sọ. Sheikh Adam rahimahullahu ta'ala àwọn ọ̀nà jẹ́ àmà pé ò tí ì dàfà lódiwọ̀n tó o bá mú ọ̀rọ̀ àwọn àfáà wa tó rí tiẹ̀ mú wa èwo ni wọ́n wí sí lẹ́ni àárín táwa ń wí sí mọ́ téèyàn bá wa wí sí fatiwa ẹ má pẹ̀rẹ̀ fún bàbá yín ló máa gbọ́ ntí ò ní bálà káyè lọ lọ́dọ̀ Ọlọ́run àtànẹ́bí tí ò ní wá rẹ́ẹ̀rí kan tí ó fi gbà wọ́n sì wí fún un pé mú ọmọ rẹ nísinsìnyí ọmọ rẹ náà kan ṣoṣo ló wà ń bẹ̀ wọ́n fi Áísákì sí in tó fi mọ̀ já tó lọ sínú ọ̀rọ̀ ó mọ̀ nísìn wípé àwọn èèyàn ṣiṣẹ́ láti dojú òtítọ́ bolẹ̀ tọ́lọ̀ ń ròyìn wọn náà Kùránì fún wa
àwọn àfa Yehudi ìṣesí wọn nu kọlọ̀ ń kó là wá lọ́wọ́ wọn àwọn àfa wa ti kó sí wọn lọ́wọ́ o wọ́n ti kó sí wọn lọ́wọ́ o wọ́n gbé mo kó ti Ibnu wá gbọ́ ilé yìí nísìnyí jẹ́ ń sáré mú ọ̀rọ̀ Ibnu Taymiyyah àkàwá nínú Majmu'ul Fatawa wọn tó fi mọ̀ fún wọn náà kábàáyé kù díẹ̀ ó ní fa inna fiha ó ní ti ń bẹ̀ ní wípé annahu qala li Ibrahim pé Ọlọ́run sọ fún Ibrahim wípé idhbah ibnaka wahidaka ọmọ rẹ kan ṣoṣo lọ́ọ́ dù ó ní níbòmíì bakrak àkọ́kọ́ ọmọ tó bí ó ní wa Ismail huwa alladhi kana wahidahu wa bukrahu Ibrahim ó ní Ismail nìkan lọ́mọ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ tó sì kọ́kọ́ bí bittifaqil muslimina wa ahlil kitab gbogbo àwọn ahlul kitabi àtàwọn mùsùlùmí lẹ́nu wọn kò sórí ẹ̀ ó ní lakinna ahlul kitabi harrafu fasadu Ishaq àwọn ahlul kitabi yí ọ̀rọ̀ yẹn padà wọ́n dẹ̀ ṣàlékún Ishaq síbẹ̀ báwa náà ṣe ń ṣàlékún ní hadith ó ní fatalaqqa dhalika anhum man talaqahu làwọn tí wọ́n rí eléyìí náà bá gbà á wa sha'a inda ba'dil muslimin ló bá di tó fọ́nká lọ́dọ̀ àwọn mùsùlùmí pé annahu Ishaq pé Ishaq ni o wọ́n ní wa aslu min ta'rifi ahlil kitab ibi tó sì ti pinlẹ̀ wá ni pé yíyí àwọn ọ̀rọ̀ táwọn ahlil kitab máa yí ọ̀rọ̀ padà tọ́lọ̀ ní yu'arrifuna al-kalima an mawadi'ihi faminhum ó wà ní wàkánà minhum fariqun tọ́lọ̀ láwọn kan bẹ nù wọn yasma'una kalam Allah nígbà tí wọ́n bá tẹ́tí sọ̀rọ̀ Ọlọ́run thumma yu'arrifunahu lẹ́yìn náà wọ́n yí padà min ba'di ma aqalu lẹ́yìn tọ́rọ̀ yẹn ti yé wọn wa hum ya'lamun kakabil ahbari tẹ́ sọ́dà fún àwọn sàhábà yìí. so ìyẹn lọ bẹ́ẹ̀ wọ́n á jẹ́ lọ ibi tó ti wá rí àṣírí pátápátá rẹ̀ bá mi lọ sínú ìwé Genesis 17 chapter 17 verse 15 to 17 ó sì lè ju 17 yẹn lọ á kà lọ sàlẹ̀ díẹ̀ sí tó fi mọ̀ wípé àwọn arábí yìí ọ̀tá Ọlọ́run ni wọ́n ibi làṣírí wọn ti wájú ìwé fún Abrahamu pé bí ó ṣe ti Sáráì aya rẹ̀ ni ìwọ kì yóò pe orúkọ rẹ̀ ní Sáráì mọ́ ọ gbọ́ Ọlọ́run sì wí fún Abrahamu pé bí ó ṣe ti Sáráì aya rẹ̀ ni ìwọ kì yóò pe orúkọ rẹ̀ ní Sáráì mọ́ bí kò ṣe Sárà torí pé Sáráì ó yàtọ̀ sí Sárà nìdùnnú ìdí ọ̀rí tó ń dùn mọ́yàn ó ní orúkọ rẹ̀ Sárà ní orúkọ rẹ̀ yóò máa jẹ́ ó ní and God said unto Abraham as for Sarai thy wife thou shalt not call her name Sarai but Sarah shall her name be 16 èmi ó sì bù sí i fún mọ̀gbọ́ o èmi ó sì bù ú ní ọmọkùnrin kan pẹ̀lú láti ọ̀dọ̀ rẹ̀ wá bẹ́ẹ̀ ni èmi ó sì bù sí fún òun ó sì ṣe ìyá ọ̀pọ̀ orílẹ̀-èdè àwọn ọba ènìyàn ni yóò ti ọ̀dọ̀ rẹ̀ wá ọba and I will bless her and give her thee a son also of her yea I will bless her and she shall be a mother of nations king of people shall be of her 17 nígbà náà ni Abrahamu dojúbolẹ̀ ó sì rẹ́rìn kẹ́límà yìí náà wà ní Al-Qur'ani o ìyàwó ẹ̀ rẹ́rìn ló bí Ishaq ọmọ tó fún wọn ní ìró ẹ̀ tí inú wọn dùn tó rẹ́rìn pé ṣé ó possible nígbà náà ni Abrahamu dojúbolẹ̀ ó sì rẹ́rìn ó sì wí ní ọkàn rẹ̀ pé a ó wá bímọ fún ẹni 100 ọdún ó gbọ́ ó sì wí nínú ọkàn rẹ̀ pé a ó wá bímọ fún ẹni 100 ọdún Sárà tí ń ṣe ẹni 150 ọdún èyí ò ti wà láàdọ́rùn ó ti wà ní 90 ó gbọ́ so ó ní Sárà tí ń ṣe ọmọ 150 ọdún yóò wá bímọ bí
Then Abraham fell upon his face and laughed, and said in his heart, shall a child be born unto him that is 100 years old? And shall Sarah that is 90 years old bear? Now, 18. Abraham sì wí fún Ọlọ́run pé kí Ishmaili kí ó wà láàyè níwájú rẹ̀. Ara irọ́ tí wọ́n lọ ṣe ń bò mí, wọ́n lọ prophesy ń bì kan pé jàgídíjàgan lọmọ yẹn ó máa jẹ́ lára àwọn tí wọ́n yí padà. Kẹ́ ẹ wo àwọn ọ̀daràn táwọn kan bá bú wa pé you are using religion to scam people. Kò bẹ̀rẹ̀ látẹ̀ní kábùlà àbárí scam àwọn mùsùlùmí. Àwọn Yahudi náà fi bẹ́ẹ̀lì scam wa, bẹ́ẹ̀ làwọn àfa àkànnáfà àdìsí scam wa. Ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré, alákùnlé fani lọ́ba ni ó jẹ́. Ó tó wá ní ìyànràn wípé àṣẹ ìhùwà àdàmú ló kọ́ wa ní kéwù. Ẹyẹ yan wá pàrọ́mù náà bà ní Ádámọ̀. Alágége máa kú iṣẹ́ tẹ̀sán mi máa dọ̀la. Lọ́dọ̀ fẹ́ tó sọ mí mọ̀ ní ilẹ̀ pátákárá. Alágége máa kú iṣẹ́ tẹ̀sán mi máa dọ̀la. Iṣẹ́ mi ṣe ìkùnà Ádámọ̀ wúlò fún ẹ̀dá aráyé. Wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fààyè ayé.